Sirul Ajdaad. àṣírí àwọn bàbá. Ainu Ahmadina. ẹ̀yin ju àfa àgbà ẹ̀yin ju bàbá Salati. Najilu Salati Naqeebul ilmi Maulana. àtọ̀dẹ̀ lọ́dẹ̀ tàná ẹ̀jẹ̀ ti jẹ́ tàná ló papọ̀ lára yín. Anta Salati. eléyìí tí ó dàgbà inú ilé bàbá Salati ni wọ́n ti bí. Bila nakidin wala riyabi. kò ní ìrújú nú kò sì ní ìtakò nú rárá. Fili jiddi wal ilmi wal akhlaqi ihsana. ìgbìyànjú mímọ́ àti wà táwọn tàná fi jagunlẹ̀ yín náà fi ń jagunlẹ̀ ní ọlọ́mọ bàtí yín jẹ́ láyínláyín. Kum waidan kabina khayra sindida. bàbá ẹ bá wa sọ̀rọ̀ lọ́hùn bí ọmọ wa gbà lùmọ̀rún bí ṣe bá wa Abdali sọ. lai Salati faza fawzana. wọ́n ti jèrè ayé wọ́n tún jèrè àlìkíyàmọ́ ọlọ́mọ dáwọ̀ kẹrẹ dúró lórí wọn. Ballighi risalata. iṣẹ́ tọ́ba mi fi ràn yín sí gbogbo ayé. Maulana biwa'dhikumu. òun ni kẹ́ ẹ bá ọkàn tó bá lè sọ̀rọ̀ kó sì rọ̀. Lidhili anami kadhal umara'i sultana. bẹ́ẹ̀ ti ń jẹ fún lọ́balọ́ba lẹ́ ń jẹ fún gbogbo ayé ọlọ́mọdé ó burú fún yín láyé. In shi'ta tarda. bẹ́yẹn fẹ́ ó kọ́ ó yọ ọdún. Fahadha sirru Ahmadina. àṣírí àfa àgbà ti jẹ ẹ̀ta tàná lójókòó yìí. Sheikh Salati rifa'i faqa akrana. ọlọ́run làwọn bá Salati àgbègbè àrẹ̀ṣẹ̀ àánúgbà ẹ̀ ti kẹ́ ọlọ́mọdé wọlé Ya láyé. qa'idal ashrafiyyin murshidana. aláàfin gbogbo tí ń jẹ́ Ashrafiyya. Ilal hidayati bil irfani maulana. bẹ́yẹn bá ti da yín mọ̀ kó mọ sórí ayé lọ Ilal ni. hidayati wal irfani maulana. gbogbo tó jáde lára yẹn olúwa má fi wọn ṣẹ̀rù ayé. Alfa Salati. àgbègbè àrẹ̀ṣẹ̀ àánúgbà. Ya shaykhana. bàbá Salati ní jẹ́ bẹ́ẹ̀. Ni'mal khalifa. ògùn náà gbogbo tí dábẹ́lẹ̀ lù bí. Alfa Salati. Ni'mal khalifa Alfa Salati. Nurul azmani. ìmọ̀lẹ̀ gbogbo ìgbà. Alfa Salati. ìmọ̀lẹ̀ àbá Salati ní jẹ́ bẹ́ẹ̀. Nurul bayani. ìmọ̀lẹ̀ tó kú bọ́lá yìí tó lọ́wọ́ Alfa tàbí. Salati. ìmọ̀lẹ̀ àbá Salati ní jẹ́ bẹ́ẹ̀. Shaykhul mani. àbá àgbà tó gbọ́ lọ́wọ́ bá rẹ̀ yé. Alfa Salati. wọ́n kì í ṣe fún àwọn àgbàlagbà tó ní wọ́n. Shaykhul fuhumi. bàbá àgbà alágbèéyé àgbà ni. Alfa Salati. àbá Salati ní jẹ́ bẹ́ẹ̀. Ni'mal khalifa Alfa Salati. Shaykhul umumi. bàbá ti dájọ́ pẹ̀lú bàbá Alfa àgbàjọ. Salati. bàbá Salati ní jẹ́ bẹ́ẹ̀. Fununu lifani. gbogbo aspect kí láti mọ bọ́ Alfa bàbá Salati. Salati. wọ́n pín káàkiri ayé ni. Shaykhu shuyukhi. Àfààná àfà. Alfa Salati. tí o sábẹ́ ẹgbẹ́ tó bọ́ ọ̀tá ẹlẹ́yà. Shaykhul Qur'ani. bàbá àgbà alákùnrin. Alfa bàbá Salati ní Salati. jẹ́ bẹ́ẹ̀. Ni'mal khalifa Alfa Salati. Mufutili umma. àfọ àgbànú ẹ̀sìn. Alfa Salati. ẹnì kan ò lè kọ́ ọ̀rọ̀ rẹ̀ sí lẹ́nu Muniru padà. libiladi. ìmọ̀lẹ̀ gbogbo ayé. Alfa bàbá Salati. Salati ní. Shaykhu tariki. àfọ àgbà lójú ọ̀nà táwa Alfa yìí. Salati. bàbá Salati ní jẹ́ bẹ́ẹ̀. Nakiyu. olùpayọ̀ Ọlọ́run. Nakiyu. ẹni tí ń dá fún tó ń Alfa bọ́ lọ́wọ́. yóò Salati. ní Ọlọ́run ló fún mi Ọlọ́run ẹni tẹ̀ fún. Sakiyu Safiyu. ọlọ́rẹ̀ ta ọlọ́kàn tó mọ́. Alfa bàbá Salati ní jẹ́ bẹ́ẹ̀. Ni'mal khalifa Alfa Salati. Ya sahibal gbogbo izzi ìyẹn yẹn wal yẹn. ihtirami. ọ̀dẹ̀dẹ̀ àfọ Salati lẹ́tì wa. والفوز ọ̀la والفضل ألفا صلاتي àfọ Salati lónìí. بحر المحيط ibùdó lánàá في mímọ́. eléyìí علمه tí ò ní bí ìṣẹ́jú kan gbẹ láyé láyé. قدر التمام òṣùpá ayẹ́kẹ̀kẹ̀ lẹ́yìn tó pé. ألفا òṣùpá àbá صلاتي Salati ní. Ni'mal khalifa Alfa Salati. معروف بالذكر àmọ̀dá kọ́ بين lọ. الأنام olùkọ́ wáyé bàbá náà شرقا Salati. وغربا ألفا bàbá صلاتي Salati ní jẹ́ bẹ́ẹ̀. انظر يمينا olóyè wọ̀ tún rẹ̀. ثم owó شمالا sí ẹ bákan ما náà. مثل شيء ألفا صلاتي Ni'mal khalifa Alfa Salati.
أهلا وسهلا ẹ máa rọra. إخواننا ọmọ ìyá tó tọ́ lójú lẹ́yìn. التابعين àwọn olùtẹ̀lé rẹ̀. لشيخ سلاتي lẹ́yìn bàbá àgbà wá Salaty. ملام محمد وعبد العزيز àjọba àgbà ọlọ́gbọ́n زال lọ́dọ̀kúta. خادمان لشيخ سلاتي نعم الخليفة ألفا صلاتي الحاج موسى Musa. وابو سعيد àjọba abúṣe onímọ̀ ṣe. الخادمان méjèèjì ni. لشيخ سلاتي wọ́n ní bí àbá Salaty ni wọ́n ṣe. ملام محمد وعبد العزيز àjọba àgbà ọlọ́gbọ́n زال lọ́dọ̀kúta. خادمان لشيخ سلاتي نعم الخليفة ألفا صلاتي الحاج موسى القادري alikadiri alifindiki. أختم àwọn حياتي fayé ayé tiwa. بذكر lóyè ẹni صلاتي àbá Salaty mọ̀ ní. ثم المربي الشيخ أحمد Naqeebul Ashraaf. سر الأجداد ألفا صلاتي نعم الخليفة ألفا صلاتي يا صلاتي يا صلاتي يا صلاتي يا صلاتي يا صلاتي يا صلاتي صلاتي يا 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 صلاتي حي في الحياة أيوب الممات شيخنا صلاتي لا إله إلا الله حي في الحياة حي في الممات شيخنا صلاتي لا إله إلا الله أيوب في الحياة أيوب في الممات شيخنا صلاتي لا إله إلا الله الله يا الله الله يا 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 رضي الله تعالى عنه وارضاه آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. آمين. وتقضي لنا بها جميع الحاجات. آمين. وتطهرنا بها من جميع السيئات. آمين. وترفعنا بها عندك أعلى الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات. آمين. من جميع الخيرات في الحياة. آمين. وبعد الممات. آمين. آمين يا الله يا رب. آمين. يا مجيب الدعوات. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السابقون الأولون السابقون الأولون من المهاجرين من والأنصار المهاجرين والأنصار والذين اتبعوهم والذين اتبعوهم بإحسان رضي الله
وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك هو الفوز العظيم. ọlọ́run ọba tí panilẹ́kún tí tú panilẹ́rìn. الله. ìlú táwọn kan ní òfararọ lọ́lọ́run ṣe ń dun àwa nú báyìí. الله. àwa wá kọ́ àwọn kan ní wọ́n jẹ ìyà ní wọ́n ṣe kùnìyà tán لا إله إلا الله. ní ọ̀rọ̀ fi kan àwa. bí àwa náà bá ti wá ń tọrọ fún wa إيه. ibi tá a bá jí ọláhùn dé pẹ̀lú ẹ̀mí gígùn ibẹ̀ làwọn ọmọ tiwa náà tún ti gbé. والسابقون الأولون. gbogbo àwọn ẹni ìṣáájú tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ tí wọ́n ń jẹ́ òkúta ńláńlá tí wọ́n fi tẹ́lẹ̀ òru ayé wa tí fi ń rí báyìí. السابقون الأولون من المهاجرين والأنصار. àwọn ẹni tó já sí pé wọ́n gbé ẹ̀sìn ọlọ́run sá lọ́dọ̀ ẹni tí ó bàjẹ́. الله. ìjẹ́ àfáà báyìí bí ti ń rí lẹ́nìí orí bẹ́ẹ̀ lánàá من المهاجرين والأنصار. àti àwọn tí wọ́n ní ọwọ́ lára bọ́lọ́run ti ṣe Bagawy دام الله حياته. ó fi dórí ẹnì kọ̀ọ̀kan gbogbo wa tá a jòkó ń bí fọ́tò tàná ni wọ́n kọ dá الله. láyé fi ń wòran wa dáadáa lẹ́nìí لا إله إلا الله. fíìmù tàná ni wọ́n ń sọ lẹ́nìí بني lójú ó dùn báyìí. أبوكاكم الكريم. bàbá wa ìmáàmù Gàmbàrí أدام الله حياته. àwọn kan ni wọ́n ṣe é lẹ̀ lọ́lọ́run fi ni ó máa yẹ yín báyìí lẹ́nìí. السابقون الأولون. a gbọ́dọ̀ gbàgbé irú wọn. السابقون الأولون àwọn ẹni tí wọ́n gba wájú من المهاجرين والأنصار. gbogbo àwọn ẹni tí wọ́n ràn wọ́n lọ́wọ́ tí wọ́n kún wọn lọ́wọ́ bí àwọn àyàwó wọn àwọn aládùúgbò wọn ما شاء الله. àwọn ẹni ire tọ́lọ̀ ń kó tì wọ́n. أبوكاكم الكريم. èmi a máa sọ ń gbogbo ìgbà نعم. má bá wọn sọ pé ayé ò dáa ìlú tó bá wà ó lè má dáa kò sì sí ti ń bí kìlú má dáa kò sí tí bí kìlú má dáa. ó jòkó tẹni ire ni. ó jòkó tẹni ire ni. أبوكاكم الكريم من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. gbogbo àwọn ẹni ọlọ́run tí gbogbo wa gbára wọn kọjá tí wọ́n ń rìnrìn àjò káàkiri nítorí kí èní lè rí báyìí. رضي الله عنهم. báwa náà bí wọ́n ń jòkó bá ń ṣe ìjírá. bẹ́ẹ̀ni. àwọn kan ní ìjírá ò dáa. lọ́dọ̀ tiwọn. mo ní gbogbo nǹkan gbogbo oríire kọ́ ni ó dáa lọ́dọ̀ èèyàn. gbogbo oríire kọ́ ni máa dáa lọ́dọ̀ èèyàn. má sì ka ẹni tó bá ti mọ kéwú kó làákàyè. má ka ẹni tó bá ti mọ kéwú kó ní làákàyè. bẹ́ẹ̀ni gbogbo tíjà kọ́ ló gbọ́n. ọ̀tọ̀ ni kéwú. ọ̀tọ̀ ni kéwú. ọ̀tọ̀ làákàyè. ọ̀tọ̀ làákàyè. Rasul ilmi al-adab. èyí tó ga jù tí ń jẹ́ mímọ̀ òun ni kéèyàn lẹ́kọ̀ọ́. Allah. wọ́n ní kò dáa ìyẹn ò ní o má ṣe. ìyẹn ni o má ṣe. tí lọ́dọ̀ tiẹ̀ ni ò ti dáa. ó dẹ̀ dáa lọ́dọ̀ tiẹ̀. Allah. eléyìí tá à ń ṣe yẹ ọ̀dà. alhamdulillah. ọdún eégún là ń ṣe. àìsọdún ẹyọ. gbogbo ẹ̀yin tẹ ní mólìdí ọ̀dà ìjírà ọ̀dà ọ̀dà kítún ni ọ̀dà wòlímọ̀ ọ̀dà onímọ̀ ọ̀dà. ẹni àṣàlá àfà yìí
níta fi gbà pé gbogbo ń tẹ̀ ń wí hùn òótọ́ ọ̀rọ̀ ni نعم iṣẹ́ ànábì lẹ̀ ń jẹ́. صلى الله عليه وسلم. ẹ máa bọ̀ wá níjọ́ tí eégún bá ń gbó ṣé bá fẹ́ jáde lẹ́kọ̀ọ́ ẹ wá fèsì ẹ̀. الله والذين اتبعوهم بإحسان. Báńgóṣe bá fẹ́ jáde ẹ lẹ́kọ̀ọ́. wá fèsì Ẹ wá fèsì wọn kẹwé ogun sí Ìsìlámù. egun oníwo méjì. ìyóò láàfin mọ̀ pé ń tẹ̀ ń sọ fún wa. Òótọ́ ni. ó bá yàn mọ́sálásí oní òkìrùn dáa. Ee. ọkọ bàbá rẹ ló gbọ́ ló fi wá ni. الله والذين اتبعوهم بإحسان. ntọ́lá ń fi yin irú wọn báyìí nídìí odidi alukur'an الله tí e sáyà kan tí الله e ṣe méjì Allah. tí e ṣe mẹ́ta الله wọ́n wá gba dókítà nù kéwú débi pé kárántì wàhálà àwọn àtàná kódà Allah. ó ma kéwú lóòótọ́ àmọ́ ò lẹ́kọ̀ọ́. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. gbogbo àwọn olóore wa tí wọ́n ti lọ àlékún ìkẹ́ àlékún gẹ̀ ọlọ́run má sábà wa ṣe fún gbogbo. Àmín. ẹ sàmì dáadáa ni Àmín. ẹ tún já sàmì lẹ́ẹ̀kan sí. Àmín ya Allah. alibarika ọlá nabuwa Muhammad Sallallahu alayhi wa sallam. ọlá àwọn ẹni rẹ̀ lọ́dọ̀ Wọ́n Ọlọ́run. láwọn ènìyàn lọ́dọ̀ Ọlọ́run. adarí padà wá sọ́dọ̀ àwọn atakù tá à ń rántí wọn. Hey. bàbá ń kí láńlọ́ọ̀dù kó kọ́lé dáa قواكم الله. ẹja kí ẹni tó jogún lépo kùsẹ́. Bàbá ń kí láńlọ́ọ̀dù kó kọ́lé dáa. Ẹ jẹ́ kí ẹni tó jogun lẹ́kọ̀ọ́ kù ṣẹ́. nítorí pé ẹ dákun gbogbo ẹni tí ń pariwo ẹ dákun torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. àárọ̀ làwọn ṣẹ̀ṣẹ̀ wà. Àárọ̀ làwọn ṣẹ̀ṣẹ̀ أبقاكم wà. الكريم. nítorí pé Bàbá ń kí láńlọ́ọ̀dù kó kọ́lé dáa. Ẹ jẹ́ kí ẹni tó jogun lẹ́kọ̀ọ́ kù ṣẹ́. owó renovation ni máa ju owó ilé lọ lọ́pọ̀lọpọ̀ gbà. Owó renovation máa ń ju owó ilé lọ lọ́pọ̀lọpọ̀ ọgbà. pàápàá lákòókò tá a wà yìí. Owó maintenance máa ń wọ́n. àwọn tá a jogún la mọ̀. Àwọn bàbá tí wọ́n jogun ni wọ́n mọ̀. èló ni wọ́n ra lẹ̀ lánàá. Èló ni wọ́n ralẹ̀ lánàá. èló ni wọ́n ń ta símẹ́ǹtì lé. Èló ni wọ́n ń ta símẹ́ǹtì lénìí. الله ó wàá ṣàdúrà fáwọn bàbá wa ó wàá fọ ó fò àwa wọn àjẹkù fún ọ ní ojú ọmọ ìyá wa. سبحان Wọ́n الله. ní ìjẹ́ mọ́ yí wa. àlífò òyìsì Àlífò easy. ما شاء الله. a kí gbogbo ẹ̀yin tẹ rólé àwọn ẹni Ọlọ́run tó já sí pé rírí yín la tún fi ń rántí wọn. ما شاء الله. bàbá wa àgbà níjòkó Wà á gbà níjòkó. bàbá ìmáàmù Gàmbárì Bàbá Ìmáàmù Gàmbárì. أدام الله حياته. شيخ. شيخ. báyé gbogbo bàbá onínúure ayé gbogbo aṣáájú re ayé gbogbo lóyè re tó bá lánìyàn re báyé rẹ̀ tí máa rí láyé yín rí. الله. ẹ̀ ń dàgbà ẹ̀sìn gbó. èmi tún ń sọ fún wa ń jòkó ní ìsìn pé bí kì í bá ṣe pé ìyá wa tó tẹ̀lé yín wá wọ́n pa àyèmáyé nǹkan rẹ lọ́kàn yín níbànújẹ́ èmi ò bá tún fẹ́ lòmíì fún yín kó máa bá yín lọlé. لا إله إلا الله. ó má láì dálé kù. والذين اتبعوا àfàlà tí ìsìláàmù ń tàn kánà ní. بإحسان. ìsìláàmù ń tàn sí náà ní tàn kánì. àwọn ò má láì dálé kù. àtòdìdí Ìlọrin ẹ sì wá jòkó táwọn ọmọ yín الله. ẹ farabalẹ̀ ẹ dá wa ẹ mọ lórí dání torí ẹ ti mọ ìwà táwọn wù lẹ́kọ̀ọ́ kẹ tó kú ò الله. kí ló wí. والذين اتبعوهم wàhátàr mínà واختر من الأصحاب كل مرشدين إن القرين بالقرين يقتدي إن القرين بالقرين يقتدي. ọlọ́mọdé ó burú fún
Àmín. ìyẹn máa mẹ́lòmíì lánàá níjọ́ tó bá dépò gíga làṣírí ìjẹyàn rẹ̀ máa tú bí àsìkò yìí ṣèyàn. gbogbo àṣewáàsí bí n bá ti ń pẹ́ lérí wáàsí sí tí ìrírí ayé ò bá máa jẹ́ kí wáàsí rẹ̀ máa wọ̀yàn létí Allah. ń ṣàwàdà ń di wáàsí hùn ni. gbogbo àṣẹ wá sí bí bá ti ṣe wá sí sí bó bá ṣe ń pẹ́ bẹ̀ sí bí ò bá jẹ́ kí ìrísí táwọn èèyàn bá ń rí lára rẹ̀ tí ò bá jẹ́ kó máa yí ọkàn àwọn èèyàn padà. jálàbí rẹ̀ ó ti fẹ́ bọ ohun rẹ̀ jẹ́. وختار من الأصحاب كل مرشدين. ẹ dákun agbo yìí dùn àbí ó dùn. ó dákun wọ́n tó bá kù léèyàn yàyìn yanu sókè agbo yìí dùn àbí ó dùn. الحمد لله. kí lójú ó dùn wàhátàr. وختار من الأصحاب كل مرشدين. إن القرين بالقرين يقتدي. إن القرين بالقرين يقتدي. kíkì yín jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àsìkò ní baba ìmáàmù Gàmbárì. bẹ́ẹ̀ mo kí Fakharul Alami ما شاء الله. baba nífọ̀ àwọn èèyàn nìyẹn. mo ti ń ròyìn yín fún bàbá imam. baba imam bẹ́ẹ̀ni. tí mi mọ̀ pé ẹ máa di máìkì mú Allah. sórí ẹlòmíì gọ̀nù ayé tọ́. tó bá rẹ́ni tó ń kúnlẹ̀ fún ẹ má rò pé ó jù lọ o má rò pé ó jù lọ o ihun tí wọ́n fi kọ́ ni ò bọ́lẹ̀ lára ẹ̀ Allah. tó bá gbà pẹ́pẹ́ wàá mọ̀ pé wàá sun ẹ̀yìn àrò. وختار من الأصحاب كل مرشدين. irú ayé ń tẹ̀ fún ẹ kó ló pa àrọ̀ àárọ̀ wọ́n fi ìtẹríba yẹn kọ́ mi láti kékeré ni wọ́n ta mí láyà má sú ẹ. إن القرين بالقرين يقتدي. إن القرين بالقرين يقتدي. adùn bá rìn mọ́kàbùkù òun nìyí ẹni tẹ́ ẹ bá ti rí tí ń dunnú sí nǹkan ní nǹkan bẹ́ẹ̀ni. òun náà ní nǹkan tí ò fẹ́ tí ó bàjẹ́ ni. الله. فالصحبة الأخيار للقلب للقلب دواء تزيد للقلب نشطا وقوة. sórí gbogbo ẹni tí kò rí èèyàn bá rìn láti fi soríire àwọn ni wọ́n ń sagídí bá wọn fẹ́ jáde. الله. لا إله إلا الله. tí wọ́n bá dẹ̀ fi ebi pa yín lọ́sẹ̀ kan ọmọdé dé ibi táyé ẹ kù sí. الله. ẹ wá sọ́dọ̀ wa ni tọ́. ṣèbádùá wa náà ló gbé wọn wọlé bẹ́ẹ̀ni. àjùkúnlẹ̀ tán. tọ́. أقواكم الله. ọwọ́ nígbà náà kíní kan bẹ́ ń ta wọ́n fẹ́ ṣe kí náà fẹ́ ṣe náà protest. wọ́n fẹ́ ṣe protest. fẹ́fẹ́ òun náà. ẹ̀wọ̀n wo lẹ́ fi hàn fún ta ni. tọ́. ọlọ́run lẹ́bẹ̀ sí wọn. Allah. bẹ̀ sí wọn. ibi tẹ́yìn ti ń palẹ̀ mọ́ pé fẹ́fẹ́ òun ni wọn. níbẹ̀ lẹ́nìkan nu yín ti ń ṣeríire ní dára báyìí bá. Allah. mo dé yà yín mo bá tẹ́ǹtì mu ní. bẹ́ẹ̀ni. nínú lásìkò yìí náà. ó wù ní àbí bẹ́ẹ̀ ni ń gbé. ẹ dákun àsìkò ló lọ kíkí gbogbo yín jù bẹ́ẹ̀ yìí lọ àti gbogbo ẹ̀yin àfa àtẹ̀jọ́ wa ẹ dákun ẹ má bínú àfa àwọn ọlọ́sàn أدام الله حياته. akínyín púpọ̀ ọlọ́sàn dúdú. sweet orange. ẹ kú náwó ọlọ́run kó ṣàdápadà púpọ̀ fún yín àmín. àti ẹ̀yin àti olórí àtọ́lórí. ọlọ́run má padà lẹ́yìn ọlọ́mọ gbọ́dọ̀ lẹ́yìn. ọlá nẹ́bùwà Muhammad. wọlá nẹ́bùwà Muhammad. mo kí ìyá wa Amirul Jaysh bàbá kí ya wa Amirul أدام الله Jaysh. حياته. ọlọ́run kó bá wa dúró tì yín jù báyìí lọ. ọlọ́mọ tó ti آمين. jù báyìí lọ. má tún tẹnu ìbànújẹ́ fún yín lára àwọn èyí tó kù mọ́. má tún tẹ́ ní ìbànújẹ́ fún yín lára àwọn èyí tó kù mọ́. alibarika ọlá nẹ́bùwà Muhammad. صلى الله عليه Muhammad. وسلم. àti
Ya bàbá yàtọ̀. ìyá bàbá yàtọ̀, Ya bàbá yàtọ̀. ìyá nàfi, Ya nàfi. mo kí yín púpọ̀. Bàbá kì í púpọ̀. ń wo bí mo ṣe fẹ́ kí kíkí yẹn ni òwe dákun ẹ má bínú. Ó yá àsìkò. mo kí gbogbo ọ̀rẹ́ lápapọ̀. Bàbá kí gbogbo ọ̀rẹ́ lápapọ̀. أبقاكم الكريم عليك بأهل الخير bàbá bíbu Naam. wọ́n tari náà ni. وخطر من الأصحاب كلهم مرشدين. ọ̀rẹ́ yìí mà dá Ọ̀rẹ́ yìí mà dáa. àṣírí yóò ní tú. Àṣírí yóò ní tú إن lẹ́yìn. القرين بالقرين يقتدي. إن القرين بالقرين يقتدي. bẹ́ẹ̀ yẹn bá kó sáàrin yín bẹ́ẹ̀ bá pè é بني bóńtọ̀ wọn ò bá sọ ẹnu rẹ̀ ọ̀rẹ́ tẹ́ ẹ bá dá sí i lápò yóò sì fẹ́ sí wí. الله. mo sọ níjó ní lọ́dọ̀ àjìkọ́símù ọ̀sọ́ بني mo ní àdánwò tí ṣe ni téèyàn fi wẹ́yìn tí òfin lè nílé mítọ̀pù mọ́ Hey. láàrin yín ọlọ́run níjó bá yín. آمين. nítorí pé ìrìn àjò yìí ìrìn àjò kan ni tó já sí pé wọn èé yọ̀yàn sẹ́yìn fún rẹ ló sọ pé agbára mi ò ká mọ́. الله. وخطر من الأصحاب كلهم مرشدين. fún àdánwò tí báyàn bẹ́ẹ̀ ọlọ́run níjó ká gbogbo yín. إن القرين بالقرين يقتدي. إن القرين بالقرين يقتدي. asadul osudi mo kí yín ما شاء الله. ìjókòó yín yìí ìdáyàn lọ́rùn الله. ìmúni fẹ́ bá olóríire tò. tẹ́yìn ò bá rẹ́ni bá rìn إيه. yóò ṣe wá bí ò bá rẹ̀yàn gidi bá tó bá rìn الله. yóò ṣe wàhálà kó tó jánà. فصحبة الأخيار ìbáwọn ẹni ẹ̀sàsẹ́ للقلب دواء. ẹ mà yẹra yín الله. oògùn ló jẹ́ fọ́kàn. الله. ẹlẹ́gùn irú kí ni ó sọ pé ń bẹ lọ́kàn Bagawy níbànújẹ́ nísìn pẹ̀lú bẹ́ẹ̀ ti jòkó yìí tí ó rántí rẹ̀ mọ́. للقلب kò sí دواء. ẹlòmíì tí bànújẹ́ ò lọ lára ẹ̀ kò lọ́rẹ̀ gidi ni. فصحبة bàbá bíbù نعم. gbogbo owó tó o bá ń bẹ láyé tó o bá ti ronú débi tí mo fẹ́ sọ yìí تا. máa retí ìṣubú láìpẹ́. يه. نعم. o gbọ́dọ̀ kọ́kọ́ ronú pé àyèbá á mọ̀ أها. àyèbá á mọ̀ إيه. tó bá tẹ̀ yíwọ́ تا. ta ni mo lè ké sí tí ó fún mi lákòrò. هاي. tó o bá ti lẹ́nìkan náwó sí. إيه. فصحبة الأخيار. ṣubú rẹ ò pẹ́. صحبة الأخيار للقلب دواء. تزيد للقلب نشطا وقوة. gbogbo ẹni tí ń bẹ ń bí lọ ronú bẹ́ẹ̀. inú run ọ́nú lé. ó mà wá ronú pé ta ló fẹ́ pè ẹlòmíì ń bẹ kò lè pè ìyàwó rẹ̀. torí kò ní làákàyè بني tó lè fi tírìtì rẹ̀ yóò tún náà sírí rẹ̀ ni. الله ميو. ẹ gbà mí ní òkì ibò sí lọ́ta. Allah. ẹ gbà mí o. Àwọn alájí ti so bẹ̀rẹ̀ o. àwọn ẹni tó fẹ́ ń ta rẹ̀ má ṣe wọlé nù. الله. فصحبة tó o bá ti الأخيار. níyàwó tó gbọ́ kọ́kọ́ rẹ yé jù tá rẹ lọ So- bẹ́ẹ̀ dúró fẹ́yàwó. صحبة الأخيار. ìyá ọmọ nu. ìyá ọmọ ló ní. تا. فصحبة الأخيار للقلب tó o bá دواء. ti ní ọ̀rẹ́ إيه. gbà kíní ìfẹ́ yín jẹ́ ògbó òní إيه. tó lè kún ọ lápá إيه. tásìrí rẹ̀ ò ní tú Hùwà. tó sì ní gbọ́ǹta Allah. bẹ́ẹ̀ jòkó bó ti lọ́rẹ̀. فصحبة الأخيار. máa gbọ́ báyìí tó o
o bá ti ò ń fa wàhálà Eh. ó máa wàhálà fà bẹ́ẹ̀ni. tó o bá ní bàbá ń gbẹ́jọ́ ń kọ̀rọ̀ pé mo ti dálẹ̀ o Eh. báyìí kún mu la ẹ ẹ̀yin ẹjú ẹ̀ kí n má gbọ́ nǹkan kan mọ́ hayi Sirul Ajdaad. tó o bá ti báyé débẹ̀ máa rìn o tí ì débi tó sun ẹrù ká. fasubatu li akhayari. àwọn àkàyàrú tí wọ́n ń wí nìyẹn o. lílẹ̀ kọ́líbì dàwà. nítòjé máa wí bẹ́ẹ̀ fún ọ ni pé àkọ́kọ́ ọjọ́ tí Jìbìrìlù wá kí ànábì sallallahu alayhi wa sallam. tá ànábì dákú ee tí wọ́n pè ń wèrè ee sọmọ pé obìnrin ló tọ́jú ẹ̀ Allah ta lóbìnrin yẹn ya Khadija tuzammiluni. eye Khadija ló tọ́jú ẹ̀ tí ò bá sírù Khadija ni ee wọ́n pè ń wèrè gbé Allah aráàlú ó pèlè lérí pé a sọ pé wèrè ni ẹ̀rí ni la ilaha illallah. ẹ̀rí ni Allah gbogbo owó tó wà ń bíṣẹ́ ẹ tó o bá ti rí n tó lè fẹ̀yìntì suhbatu li akhayari. wọ́n bá ń pè ọ́ léèyàn sọ pé àbọ̀ ni ẹ́ fasubatu li mi ìfẹ́ akhayari. mọ owó tó ní mi ìfẹ́ mọ mọ̀ tó ní fa mi ìfẹ́ mọ wàhálà máa dé ta ló sọ fún ọ pé wàhálà èdè wàhálà máa dé gidigidi wàhálà tágbára rí ò ní ká ee wàhálà tí gbogbo aporó onú ilé ò ní ká bẹ́ẹ̀ni. ní wàhálà dé sí ọ tó o rántí ká fátì àdélé mọ ni ishi nígbà tó wá di báwọn ta lórí ké sí. fasubatu li akhayari. Ababidu. naam látàkírù ṣàdá ìdá. la تكره الشدائد فإنها تبعد عنكم المنافق وتقرب منكم الصادق. láti gbogbo wa tó wà ń bí lẹ́nìí. la takrahu shadaida. torí pé ayé rẹ nítumọ̀ ju ẹnìkejì lọ. torí pé wọn náà meet up sáfù wájú ló wà. gbọ́ o jojoojúmọ́ kọ́ ló máa fi lòdùn o. la takrahu fọwọ́lábalẹ̀ naam ó ń lo òru ó ń lo ọ̀sán yóò máa lára wọn fún wọn náà ni o. àfa ni má kọ̀ la takrahu shadaida. ẹ má kọ̀ kí ilé koko má dé báyìí. fa ìtọ́ka innaha yín kọ̀ ń tẹ̀ fẹ́ ẹ má sọ pé kó má ṣe yín. fa innaha ọlọ́run kò rí àbílí tí ó bá mú oore wa ọlọ́run má kò rí ẹ̀. tubadu ankumul munafiqan. àbílí tí ó bá mú oge wá olúwa kó má kọ̀ kí rẹ̀. bá a bẹ́ẹ̀ni bá dẹrù rẹ síta ò ní rẹ ni bùn ọ́n lé. báwo bá Allah dẹ̀gùn rẹ̀ síta òdìrẹ́ ni bọ̀ ọ́ nílé. la takrahu shadaida. ó ń ṣàdúrà ń lé sí i ó mọ̀ pé líle tó rò pé ń lé sí i ìgbà yẹn ni ó dẹ̀. ní hayatu shiddati Bidayatul faraj. faraji. ṣebí wọ́n ti ń bẹ̀ ṣebí wọ́n ti Allah. ń gbìyànjú. Allah bàbá la bíbù naam ọgbọ́n ló gbọ́dọ̀ fi kún un. ta má fi tó ń ṣe é lẹ̀ wọ́n ní ọṣẹ nìyẹn fi wẹ̀ nìyẹn fi mọ́ ee ó wá ń wẹsẹ̀ olóòtí mọ́ má wẹ̀ ń so Allah ọgbọ́n tí wàá fi kún ni pé má wù ẹsẹ̀ látàtẹ̀lẹsẹ̀ nù tọ́lẹ́tì huwa Allah nítorí pé ọṣẹ àti táìsì wọn kì í ṣọ̀rẹ́. la takrahu shadaida fa innaha tubidu ankumul munafiqan. ọba lè yorùbá nábì ò ní tòsí. sallallahu عليه alayhi wa وسلم. wa tuqarribu minkum as-sadiqan. àfa Bagawy ojú rí tó èmi kì í sọ pé mo fẹ́ wádìí èèyàn tí n bá ti rí mo ti rí díẹ̀ bẹ́ẹ̀ni ọlọ́run ló bù yín ọlọ́run kì í ṣàdédé ṣàánú èèyàn wàllá bí kì í bò bá rí i pé ń ṣe wàhálà ń kéré àwọn tó bí ni. Allah. mo lọ òde kan lọ́dọ̀ wúràmọ́ níjó àti pẹ́jọ́ tí ń ṣe mòlúdì nítorí wọ́n ń lo òde méjì bẹ́ẹ̀ni wọ́n wá gbà díà fún mi bẹ́ẹ̀ni làfà àgbà kan wá ní ẹ wá ní Nàkíbù lówó ẹ wá dúró owó tí ń kó lọ ó ń tọ̀ wá ní ẹ wá ní
owó tẹ̀rí tí ń kó lọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá délé ẹ̀rí ibi tí ń nà sí. bẹ́ẹ̀ni àwọn rìjálù nìkan yìí. mi sọ pé olówó jù mí lọ èèyàn Bẹ́ẹ̀ni. mélòó ni wọ́n ń bọ́ lójúmọ́. làtẹ́kẹ̀rẹ́ wò ṣàdá. kìí ṣe pé mi ń pínwó fún ọmọ akéwú ọlọ́mọ akéwú Rárá o. ọmọ akéwú tí ń jẹun láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wá wò wọ́n. alẹ́ wàsó 50. mo pín wọn mo tún pín wọn sọ́dọ̀ ìyá mi. wọ́n tún pín wa society. sọ ma pé gbogbo owó ọ̀sẹ̀ọ̀sẹ̀ ohun tí ń bá dájọ́ o mọ̀ ẹ́ tó ti ká. mo ti ṣe nǹkan. wàláì ẹ dání kàjáyé. àbá bíbù kí ló wí tẹ̀lé ìjà máa sọ pé dání kàjáwé táwọn wọ́sọ sí ọlọ́run. látẹ́kẹ̀rẹ́ wò ṣàdá ìdá. ọlọ́run yóò kọ́ sí ẹ̀rọ rẹ̀. fàyínà túbú ìdùn àrùn kò mọ límọ̀ náà fi kọ́. bàbá ìmáàmù ní àyín rábìbù mo ní jẹun nù mọ́tò ni mo ń jẹun nù mọ́tò ni. àbájẹ tún ma bí náà ti béèrè bí ti jẹun àbájẹ ajé náà béèrè bí náà ti jẹun. wọ́n tún kọ́ ríbu mi kú mọ̀ sọ́ọ̀dì kan. ohun rẹ̀ ò há kó tó débì só gbà mí lójú ni. وتقرب منكم صادقا. ara ń tà ń wí nìyẹn gbogbo aṣáájú gbọ́dọ̀ mọ tí ń ṣe sẹ́rẹ́ léyìí ó lè jábọ̀ aládébù nǹkan èèyàn àbíbù sórí tó tẹ̀lé òun èyí ó bìrà kún mi ni yóò mọ gbogbo ẹ̀yin ajá náà sì tẹ́ wá fẹ́ràn oúnjẹ báwọn. àbíbù jákéwú. látẹ́kẹ̀rẹ́ wò ṣàdá ìdá. gbogbo owó tó wà nínú tọkàn rẹ kọ nínú ewu. látẹ́kẹ̀rẹ́ wò ṣàdá ìdá. má kọ́ ọ́ ipò fẹ́. fàyínà túbú ìdùn àrùn kò mọ límọ̀ náà fi kọ́. ṣe bí ọlọ́run ti fi rẹ̀ mọ́ o ti ń ṣàdúrà. ewu tí ń sí ọ̀nì ó fẹ́ fi lé mùnáfìkì tí ń bẹ lára rẹ̀ jìnnà ni. Allah. nítorí bí àdánwò bá dé ọ̀tá máa fojú hàn. Allah. wọ́n tún kọ́ ríbu. ọ̀tá máa ṣe kí ni. tí àdánwò bá ti dé ọ̀tá o. túbú ìdùn àrùn kò mọ límọ̀ náà fi kọ́. àmọ́ tí ọ̀tá bá dé ó rí tí mùnáfìkì ó yẹra. túbú ìdùn àrùn kò mọ límọ̀ náà fi kọ́. wọ́n tún kọ́ ríbu mi kò mọ sọ́ọ̀dìkọ́. àwọn olódodo sì dúró pé nǹkan kan ò ní sí ọ. Allah. àjọ wà ní àjọ ń bá a bọ̀ ni n tí ó fi lójútùú lámọ̀ sí. Masha Allah. ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọkún ni pé sẹ́ẹ̀rí ayé àwọn kan ń bẹ wọn gbọ́dọ̀ má lówó. Allah. èyí títí ẹ̀ náà bá jẹ́ ń bẹ̀ máa wò nísìn. Atani Jibirilu. afa Al-Bagawy nínú ẹni tí a gbọ́dọ̀ fẹnu ọwọ́ sọ̀yà pé ọlọ́run dákun má yí gbà padà farakùnrin yìí. Àmín. Àmín. Kú tí ó pa kó lọ pẹ́ tí ó gbọ́. orí àwọn opó náà sí àmì náà. Àmín. ìntì ń túmọ̀ sí pé ìyàwó àfàmù ìdín Bẹ́ẹ̀ni. ìyá mọ̀ sí dá. inú ẹni tí mo fẹ́ dákọ̀ nù. Bẹ́ẹ̀ni. Jazakumullah. tí àwọn ẹni tí aláàánú wọn kú tí wọn bá ráǹfààní rẹ jẹ owó òyì ọ. Inna lillahi wa inna ilayhi raji'un. owó òyì ọ kọ́ ló ń gbà lọ́wọ́ rẹ̀. Owó síre ni. àwọn kankan ń bẹ kò ṣeé ṣe fáàrí gbàgbé ẹ̀. Abukakum al-karim. ìmọ̀ wúlò ńjọ́ kan ni kì í wúlò lọ́jọ́ tó kù. Fataha Allahu alaykum. ńjọ́ tí mo ra mọ́tò ó wá di lóru mọ́ á wò mo ní òun mo rà yìí nísìn kí ló dà nísìn. Allah. mo ní kí ló dà nísìn mo wá wò lóru rẹ kí ló dà nísìn òun náà nì. mo wá ń sọ fẹ́ nìkan gbà tó di láàárọ̀ mo ní mọ́tò yìí ó ti pa yìí ẹ̀ àmọ́ kì í powó ẹ̀ Ya zal jalali. kò wúlò mọ́. Kai. sódì tí n bá gun mọ́tò ńlá kíje èèyàn ní tó hàn. ẹ mọ̀ pé àwọn olóríire kan bẹ ń jọ́ má lè dágbére pé à ń lọ sí ájì wọ́n ní ẹ̀ tí ìlú ájì tẹ́lẹ̀ yìí. Allahu akbar. ọlọ́run ti sọ̀rọ̀ fún yín kọjá ájì yìí. Allah. sẹ́tún ńjọ́ mo lọ dágbére
ní àfáà Yunus olóṣù má sọ bẹ́ẹ̀ fún mi. Allahu akbar. ìlọ ajì ó ní ìlọ ajì tẹ́lẹ̀ Ọlọ́run ti kí ọ dáadáa lẹ́yìn bàbá rẹ̀ bí o máa gbó lájì. Radiyallahu ta'ala anhu. Ọlọ́run ó fa àlùbáríkà sí. Àmín. Atani Jibirilu. Atani Jibirilu. Anabi ni Jibirilu wa bá wọn. Faqala ya Muhammadu. Kí ló dé tó lè Yorùbá Anabi. sallallahu alayhi wa sallam. Ya Muhammadu rabbuka yakruka alayka salama. Ọlọ́run ọba rẹ̀ ó ní máa kí ọ. Ọlá ò ní fi ọlẹ̀ ń gbà kọ̀ọ̀kan. Wa yaqulu inna min ibadi man la yaslu imanu illa bil ghina. Jibirilu ní Ọlọ́run ní kí n sọ fún rẹ̀ Anabi. Sallallahu alayhi wa sallam. Wípé ń bẹ nínú àwọn ẹrú mi tí mo dá tó já sí pé. Man la yaslu imanu illa bil ghina. Ìnígbàgbọ́ wọn ò lè pé kò lè má kò lè dá illa bil ghina. Allah. Àyàfi kí wọ́n rọrọ̀. Walau Bí wọn bá rọrọ̀ wọn ìgbàgbọ́ wọn ò lè pé. afukaritu. Ẹni Ọlọ́run bá fi taru wọn bẹ́ẹ̀ ló sì. Lakafara. Wọ́n ṣe kèfèrí. Allah. Wọn à ní sin lọ́hùn. Sẹ́mi pé àwọn kan bẹ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀dọ́ Ọlọ́run. Allah. Nígbà tí wọn bá rí wọn à ní gbádùn sí lọ́hùn. Allah. Nígbà tó wòye bá pé ìmánì wọn wà pẹ́pẹ́ níbi tá a nà sí kì í ṣe nítorí tiwa. Allah. Wọ́n ní ẹ̀yin aláìní ẹ máa bọ̀ ó yẹ máa wá jẹ. Allah. Wa inna Ẹ máa min. wá mu ẹ máa gbádùn. Gbogbo ẹ̀yin shabab bẹ́ẹ̀ látòrí mínísítà. Bẹ́ẹ̀ni, ìjọba Abdul Kabir Afogun. Ìmọ̀ tí mo ṣe Wallahi. ẹ̀sìn mọ̀ tí mo rà ń gba yín. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Òde tí mínísítà ti gbà fún mi ńlọrin. Bẹ́ẹ̀ni. Ìwọ̀n máa gbọ́ pé mínísítà ló ní ká pé dandan yín lẹ gbọ́dọ̀ pé múnà. Èmi ń sá fún lọrin. Bẹ́ẹ̀ni. Nísìnyí sóṣooṣo mo ti délé mi padà. Màmí ò ní bá ń pín nú ẹ̀. Wallahi. Àníyàn Ògbómọ̀ṣọ́. Àní ní Ògbómọ̀ṣọ́. Wallahi. Àmọ́ bí mo wá lọrin gbogbo owó tí ń bá gbà Ìlọrin náà ní. lọ́sí ibi à ń jẹun. So bẹ́yìn bá sì wéko a kì í ṣe bẹ́ẹ̀ fún yín lẹ́kọ̀ọ́. Allah. bẹ́ẹ̀ ni ọmọ ń kó lọ. Àwọn yẹ́lò fífà tí wọn kì í wọṣọ wọ́n pọ̀ lọrin náà. La ilaha illallah. àwọn nrc. Wala afukaritu. Lakafara. Ẹ wo bí gbogbo yín ti ń fi ọ̀rọ̀ jágbà. Wallahi. Ìwọ̀n mú ẹ̀sìn wù ẹ́ nísìn. Ìmúkéwúwu ní ké. Abukakumul karim. Bá rí bẹ́ẹ̀ Ọlọ́run ò ní gbárísìkì lọ́wọ́ yín. Amin safahan lihilimika. Iradi tabi mashrabin. Rankin farisikullahi qadimala alimala. Sórí ẹ̀ gbalẹ̀. Safahan lihilimika. Ó gọ̀ ó ponú. Lẹ́hìnlímíkà Abukakumul fún karim. sùúrù tó gba túláàsì. Iradi tabi mashrabin rankin. Ó yọnu sí pé kó o máa mu níbi omi tó rú níbi omi tó dọ̀tí nígbàtígbà náà ni ẹja máa bá a lọ kí ní gbà bẹ́ẹ̀. Farisikullahi qadimala alimala. Àrísìkí Ọlọ́run ó gbáyè ó Allah. pápá Allah. ó débi tí wàá ti kan tiẹ̀ lọ bú tiẹ̀. Lili kofuri la. Lili fakiri abu an innama. Ìwọ tó o tí ì róríire ká tọ́ka sí jẹ́ kí wàhálà rẹ pọ̀ ju tẹgbẹ́ lọ. Magina. Àbá bíbù nílẹ̀ kọ́fúrì. Lili kofuri. Gbé àbúhá nílẹ̀ kọ́fúrì. Bí ẹ̀mí rẹ bun igbó inú igbó ní àpáta. La lili fakiri. Àní ogbẹ́mí rẹ bun òṣì. Innama. Magina kama agina ka tatawasala. Ọjọ́ ayé rẹ lọ rèé. Wọ́n ní o ṣe yà sí 1000 ó ló ti pọ̀ jù. Ṣèbínú ayé yìí náà lájọ wà láwọn kan dára báyìí. Allah. Láwọn kan ẹ wo iye èèyàn tó ti jẹun bí. Allah. Ẹ wo iye tékèwé kò sẹ́ni tó débi tí ò di tékèwé lọ. Bẹ́ẹ̀ni. Ní àsìkò yìí. Bẹ́ẹ̀ni. Pọ́ọ̀tù àmàláwà mi. Ní ẹni tí kì í so lóṣèlú. Ṣètúgbọ́
gbogbo àwọn àlejò wọ́n tún wá sunbi tó dáa. Allah. ó wá ní ẹ̀mọ̀ bí wọ́n ti ń ṣe bóun náà ti ń ṣe tí wò ṣe bẹ́ẹ̀. Innama oríire ò tí ì pé òǹkà tó fi yọwọ́ ni. magina kama agina kan tatawassala. ọlọ́run ò ní jọ́ bàjẹ́. Àmín. yóò tún máa dá sí i. Àmín. ntọ́lọ́run fi ṣe bíbú àṣírí fún yín. Ntọ́lúwa fi ṣe bíbú àṣírí fún yín. kò ní fi tú yín láṣírí. Olúwa ò ní fi tú yín láṣírí. Al-Bagawy Al-Bagawy Muhammad. wọ́n láwọn ẹni rẹ̀ lọ́dọ̀ Wọ́n láwọn ẹni rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. orí ajé ti dìde. Bàbá rí ajé ti dìde. wọ́n lọ lé ní. Wa inna min ibadi. Magbọ́ ọlọ́run ní bẹ́nu àwọn ẹrú mi. Man la yasluhu imanuhu illa bil qilla. Ìmánì rẹ̀ ò tí ì lè da illa bil qilla àfi ká gan fún un. Walau. bàbá bíbù Na'am. bá a bá fún un bí ti ń fẹ́ kò ní kírun mọ́. Allah bá illa a bá bil fún qilla. un bí ti ń fẹ́ kò ní ní rẹ́spẹ̀tì mọ́. Illa bil qillati. bàbá fún un bí ti ń fẹ́ kò ní pàwọn àgbàlagbà tó bá wájú lé mọ́. Illa bil qillati. àyàfi ká sọ fún un pé máa ní túmọ̀ ní mọ́. Walau agwinaitu. bàbá ọlọ́rọ̀ bámbámú La kafara. yóò ṣẹ̀ṣẹ̀ gbé Allah. Yóò ya wèrè mọ́ ọ lọ́wọ́. yóò ya wèrè bọ́lọ̀ lọ́wọ́. èyí tó ju kárúnà lọ́lọ́lọ́ǹbù ló fi padà sórí ibú. Allah. ọlọ́run láwọn ẹrú kan bẹ bẹ́ẹ̀ báwọn. Wa inna min ibadi. sórí bó bá ti fà á jù Eh. tí ò bá ti tó bí ò bá wá bí táwọn kan ti ń wá bọ́lọ̀ ti fẹ́ lò gbèsè ayé rẹ̀ rẹ̀. Allah. ṣe mọ̀ pé ẹlòmíì ó lè ṣe làtífù ó lè ṣe tùjínà ó lè ṣe Bẹ́ẹ̀ni. kémìyàwó Bẹ́ẹ̀ni. tí gbogbo wa bá jọ ṣe nǹkan kan náà kọ́ lájọ rí. Qawwakumullah. bẹ́ẹ̀lòmíì bá jẹ dásà mí nìsín Eh. ó lè rí 25,000. Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀lòmíì sì jẹ dásà mí hùn nìsín ó lè rí 5 million. Yeah. ó wà ní sẹ́ni tó jẹ lèmi náà jẹ. Bẹ́ẹ̀ni. Bagawi bá jẹ́ wọ́n máa ń tọrọ owó lọ́wọ́ tí wọ́n ní. Báwọn bá jẹ́ àṣejẹ́ wọ́n máa ń tọrọ owó lọ́wọ́ wọn ni. Walau aghnaytu la kafara. tó o ní dààmú ara ẹ tó o bá ti mọ bọ́lọ̀ ti sí ọ wàhálà rẹ ò ní pọ̀ jù Allah. díẹ̀ díẹ̀ lọ́lọ́ máa fẹ́ lómi. Allahu akbar. Maulana Naqeebul Ashraaf Radiyallahu ta'ala anhu. wọ́n ní ìwà àkópọ̀ bí tẹ́rẹ́tẹ́rẹ́ tí ń bá ń káwọn ò bá ti dúró yóò padà dìbò mọ́ mi lọ́wọ́. Allahu akbar. wọ́n ti mọ búrú tí wọn Bẹ́ẹ̀ni. dààmú Wọ́n fọ́sí Ọlọ́run. wọn dààmú wọ́n ń bá a lọ gbogbo bá ti wá ṣe é pọ̀ tó tí Alhamdulillah. wọ́n rí tó bẹ̀ ní Alhamdulillah. bẹ́ẹ̀ làwa ṣe wá ń kó ní sí. Alhamdulillah. Wa inna min ibadi man la. bàbá bíbù Na'am. àwọn lo mọ́tò fọ́dún mẹ́wàá tí wọ́n pàrọ̀ ẹ̀. Allah. Radiyallahu ta'ala anhu. ìrò báwa lo mọ́tò fọ́dún márùn-ún mọ́ báyìí. Adúpẹ́. Kìí pé méjì gan. so bó ti rọra wá ń jọ̀hún wọ́n mẹ̀ntẹ́nì ẹ̀ Allahu akbar. ó ní wọ́n náà ń gbọ́ wọn o. Allahu akbar. so àwọn akàfin sọ pé ọlọ́run wọlé Látìfù tí wọ́n sàlánà Hey. sàánú wa wọ́n kàn yálé tiwa wá ni. Allah. so bí wọn náà bá ń ṣe lẹ́nìí má kánjú ju tẹ̀sùbá lẹ̀ básìrì rẹ̀ ò bá ti tú lára ẹgbẹ́ ọmọ rẹ̀ ń padà bọ̀ wájà ìtókò. Allah. má ṣe aláàní gbàṣẹ. Tọ́. èmi ń sọ pé o juwọ́lẹ̀ o Tọ́. wọn kì í juwọ́lẹ̀ o Eh. nítorí pé ọmọ 50 years ti ń sun pásẹ́jì Tọ́. ayé rẹ̀ ò lè yí padà tí èkú mọ́ o. Inna lillahi. Ọmọ wàsó tí ń sún ọ̀dẹ̀ ó ti bọ́ ó ti lọ. Bismillah, qul huwallah. mú kàn sí wa Wa inna min ibadi ọlọ́run ní bẹ́ẹ̀ nú àwọn ẹrú mi. man la yasluhu imanuhu illa bi suqmi. La ilaha illallah ó ní kò sí ẹni tó lè gbé ìgbàgbọ́ rẹ̀ dúró nípọn dá àyàfi àìsàn àárẹ̀. Walau asahahituhu la kafara. bí n bá fún lálàáfíà tí mo ní kára rẹ̀ jí pépépé Allah. yóò máa fàṣàkàrí kankiri ni. Kuja kaka. kí ló dé tí gbogbo yín wá ń pariwo lábẹ́ báyìí.
àìsàn tó fi kàn Ee. ó fẹ́ràn rẹ ni kò Bẹ́ẹ̀ni. fẹ́ kí o tayọ àlá ni. Bẹ́ẹ̀ni. yóò wá ní o máa nọ́ọ̀sì ẹ̀ ó máa wá pè sí Bẹ́ẹ̀ni. orí àyùbá Ee. ọlọ́run dákun só ti tán. Wàlọ́ mìíní ìbádí máa ń la yasluhu ìmánu illa bisihati. Wàlọ́. ń bẹnu àwọn ẹrú wa tó já sí pé kò sí tó lè mú ìmánì rẹ̀ nípọn àyàfi kó ní àlàáfíà. Wàlọ́ àsìkọ́mùtù lákàfàrà wàlọ́ àsìkọ́mùtù lákàfàrà. wọ́n náà kọ́ wọn fi sí ọ ni. irú wa yìí èmi ò tọrọ àìsànjọ kan bí n bá rówó kò dùn mí àmọ́ kí ojú má kí má lálàáfíà n máa wo pé ọlọ́run sí èsì kan ti gẹ́ẹ̀tì mi yìí ní rí bàǹdírí lù wọ́n máa lu bàǹdírí lójú mi. Allah. Sirul yìí ní Ajdaad. ránfàásì ṣe wọ́n máa sànfàásì yọ̀bọ̀yọ̀bọ̀ lójú mi. Kò ní ṣẹlẹ̀. irúdù ṣubú yìí. òun ni mi ní rí wíńdù ṣubú yìí ṣe. Bí isnillah. ọlọ́run dákun bí ìbárówó lójúmọ́ ìwà mi mo mẹni tí ń tàka sí n bá ní yakuba Yakuba. lánàá ló jẹ́ fún Bẹ́ẹ̀ni. láríkò. Ọmọ àlùbáríkà. tí o bá dẹ̀wọ̀ fọwọ́ mọ́ àwọn ọmọ ẹ̀ kábúrò kọ́ ọmọ mi máa bọ̀ wálé tí o bá ṣe bẹ́ẹ̀ tẹ́wọ́ nísìnyí abẹ́ ní sàgbákò abẹ́ ní sàgbákò. pin Shariful Qadiriya. Shariful Qari. kò ní ṣe kí ni Kò tó bẹ́ẹ̀. wọ́n àyíká ni. wòlíwo ní bẹ́ńjì ẹ̀bùn tó ti lọ rí. Allah. Sirul Ajdaad. ẹ dárúkọ ẹyọ kan. a fún wọn lódìdí street ńlọrin Allah. yakuba odidi ìlú irú rí o máa sọ pé wàhálà wa pọ̀ wà ta ni Tọ́. májà yọ fíùsì fa ó Allah. sì wá múra ó ti fẹ́ dìde pé àwọn àfa Bẹ́ẹ̀ni, àwọn àfa Saudi náà bẹ́ẹ̀ni bọ̀ ní Azeari. Asia Saudi làwọn Saudi eléyìí òkúta. ó ti fẹ́ dìde tí wọ́n ń palẹ̀ máa sọ ó bá mi nà àfa àjẹbù Wàlọ́ àsìkọ́mùtù ó tún fẹ́ máa sàmálì mi lákàfàrà. ọlọ́run dákun ọlọ́ndẹ́gùn. àbíọ́ abiọ́ni. ntòwù wá ntòhùn wá. òun lọ̀rọ̀ òun lọ́rọ̀. ntòwù wá ntòhùn wá. òun làlàáfíà òun làlàáfíà. òun làwọn bá pàdé ń bí òun làwọn bá gbàdé ń bí. sẹ́rà wà tẹ dáwó fún kọ́ àwọn tẹ dáwọ́ fún kọ́. oore mi máa ń bẹ téèyàn máa ń ṣe ká ìdùn lágbájá nu tọ́lọ́hún ò sí ní wo bẹ̀ oge mi máa bẹ jẹ́sí yín dùn lágbájá nítorí òní wo bẹ̀. ẹlòmíì gbẹ́tẹ́kẹ̀ ìwé èkó mi ó ṣàdúrà tó èdè bọ́ sọ̀pù ni mọ́ bóyá yín ń lọ lọ́hùn ó gbà ní yóò fi ṣe. bóyá yín lolúwa yóò gbà tí tó fi ṣàdúrà dé bus stop pé olúwa ṣe o. àdúrà mi parí àbá Al-Bagawy Al-Bagawy. nǹkankan ló ń ṣe fọlọ́hún lọ́lọ́hún òfin yóò rè padà bọ́tù wọn bá wí ọmọlúwàbí là fáwọn bóṣù wọn bá wí ọmọlúwàbí là fáwọn wàláì mo tún dọ́dọ̀ ẹnìkan kí n tó máa bọ̀ nísìn ọ̀rẹ́ nìkan ó lẹ̀ lóde léde ní oní ìmúra náà ni ẹ ń lọ mo ní lọ́dọ̀ bọ́gá ní ọmọlúwàbí là fáwọn Wallahi. bọ́ńtọ̀ ọ̀hún ti wínú o Bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ mi ní ìtàyàn ní ìfilọ́rẹ̀ Ọlọ́run. ìdí ìsìfilọ́rẹ̀ Bẹ́ẹ̀ni. àgbọ́yé ni Tọ́. kí ni àgbọ́yé yẹn Naam. ìlà tí ń bẹ lára ẹ láti kékeré Naam. ó fáyín jù tí jádàwó kọ fún ọ lágbà lọ. Yé. ìwọ tó fa bàmú láti kékeré kí ásídẹ́ǹtì wá fa bàmú fún ọ lágbà. Bẹ́ẹ̀ni. ìwọ ni ó fa yín. Yóò tíkì jura wọn lọ. bó o bá ti dókè gíga Bẹ́ẹ̀ni. ayéyìn ọ̀rẹ́ mọ́. Allah. bí yẹn bá ti gòkè tán kì í yàn rẹ mọ́. gbogbo ẹ̀yin tí ẹjọ́ ń kóra yín kì í. ọgbẹ́ yìí dájọ́ kóra yín kiri yìí. kálukú lẹ mọ̀ gba sápá ara yín. kálukú lẹ mọ̀ gba sápá ara yín. Ẹ̀sìn mọ̀nà gbàtà sírí ara yín ó gbàbò. ẹ máa mánéjì ara yín. ẹ máa mánéjì ara yín. ẹ jọ ẹ jọ. lágbájá ò dáa ìní bá ṣe lágbájá ní máa ṣe kì í náwó ń bì kan tiwa ẹni tó lọ fà wọlé yẹn tó mọ ibi tó ti ń bọ̀. sọmọ bí tó ti ń bọ̀. ó ti dá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bá a lọ ìgbà wo ni bẹ́ẹ̀ ń bá a lọ yìí. àbá Al-Bagawy Al-Bagawy. Allah. nǹkan kan bẹ téèyàn bá ń ṣe
tí ò bá yé ṣe ọlọ́run ò ní yíwọ́ kò ní yí ọjà rẹ̀ padà sókúta. Allah. tí o bá ti dá dúró. tí o bá ti dá dúró níjọ́ tó bá dá dúró ọlọ́run ló yí padà. inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Al-Bagawy nǹkan kan bẹ tó ń ṣe fọlọ́hún tí ń dùn mọ́ lọ́hún tọ́lọ́hún fi ń ṣe báyìí. Allah. tí ń fi ń da báyìí. Wallahi. tásìrí òfin tú báyìí ẹlòmíì bọ́yàwó kan tì. bẹ́ẹ̀ni. látọ̀ wá ní méjì àbí mélòó tún ni ṣé wọ́n máa yí ẹni ṣé wọ́n máa yí ọkọ kí ló pé ta ni sọ̀rọ̀ yìí náà gbóná sí ta ni gbóná sí. Inna Allah la yughayyiru ma bi qawmin. sórí tí mo fẹ́ fi jó yí ọ́ bí ọ̀rọ̀ ọ̀hún ni pé anabi a'udhu billahi Fir'aun la'natullah alayhi. dàgbọ́n bí tí mo fẹ́ fi parí ẹnu Fir'aun ọ̀gá eléri ibú ni ọlọ́run wá rán ọ̀gá olóríire sí. Allah. kò sì rí mú Musa ò rí mú bẹ́ẹ̀ni. gbogbo inú ilé rẹ̀ ló sì mọ̀ Allahu akbar. àmọ́ kò láṣeyọrí lórí ẹ̀. ọlọ́run wá sọ fún Musa pé bẹ̀mí kí n mú lé ọ lọ́wọ́ ni. Allah. ó bẹ̀mí ni ọlọ́run ní Musa ní ó dá ọlọ́run bá mú n tó wàá sọ ń bẹ̀ ni pé ní kí n kó sì ṣe bá n tí ń rí lára rẹ̀ ti fi ó dọ̀n kó má rí ṣe mọ́. Allah. ó ní ọlọ́run mo wí bẹ́ẹ̀ ó ní kò sí wàhálà. Allah. nǹkan méjì ni wọ́n ṣe. Allah. àkọ́kọ́ Jazakumullah. tó bá fẹ́ gbóúnjẹ fún ìyá rẹ̀ yóò kúnlẹ̀ yìí. Wallah. bí ìyá rẹ̀ bá sùn yóò gbé oúnjẹ òun dání títí tí ìyá bá fi jí. Allahu akbar. nígbà tí àdúrà Nábì Musa gbà lérí ẹ̀ ó bá ìyá rẹ̀ tó sùn ó gbóúnjẹ kalẹ̀ ó sì yá yìí. Allah. ìyá jí ìyá ni ó gbóúnjẹ mi kalẹ̀ ó sì lọ sórí ra rẹ̀ náà nù inú ìyá lu sí ìfàsí àkọ́kọ́. ìfàsí àkọ́kọ́. Allahu akbar. ẹlẹ́ẹ̀kejì Qawakumullah. nígbà tó fẹ́ kọ́ ilé pálásì rẹ̀ Naam. nígbà tó gbẹ́ foundation Masha Allah. bisimilayi rahman rahim ló fi rọ kiri ká. Allah. ọlọ́run rẹ̀ Musa ọwọ́ ò lè tẹnu ẹ̀ sọ bá jẹ́ kí n bọ̀ tán jáde. La ilaha illallah. tí o bá jáde ń bẹ̀ ọwọ́ ò lè tẹ o. Allah. Idha qata al-wirdu in qata al-waridu. ọwọ́ ò lè tẹnu léwu o. ó ní ọlọ́run bá tán jáde ó lásìkò tó náà nù. Bẹ́ẹ̀ni. sálà kọ̀ọ̀kan náà ó ti kọ́ fíùsì rẹ̀ ti kọ́ ní kòkó. ẹlẹ́ẹ̀kejì ni pé wàá kó àwọn ọmọ Ísírẹ́lì jáde. Bẹ́ẹ̀ni. ó kó wọn jáde ń kó wọn lọ. Ó bá mú mi bí yó. ti ń kó wọn lọ bí ti ń kó wọn lọ. àwọn ẹ̀mẹ̀wá máa ní ní máa ń kó wọn lọ. wọn ni mélòó ni ń kó lọ tó máa kó lọ. Allah. ẹ má jẹ́ ó kó lọ Musa kó ọmọ lẹ́yìn yìí. èdí bá mu bó ti ní kí wọ́n di gàárì fẹ́ sí wọn. ẹ̀sìn tí ń sì ń gùn ẹ̀sìn abo ni ẹ̀sìn akọni ó ti wá lé lóró ìwọ tó ra mọ́tò tó ń gun mọ́tò tó ṣe ìrìsí sára mọ́tò. Bẹ́ẹ̀ni. wọ́n fi mọ́tò ṣàgbàná fún ẹ. Bẹ́ẹ̀ni. ọba ṣe páàkì ẹ nísìnyí ọ̀tá rẹ̀ yóò kàn lọ́bẹ̀ yóò kàn fọwọ́ gbà báyìí. Bẹ́ẹ̀ni. ó dàgbà náà nù. Ẹ bá start yẹ ti. wà á ti mẹkáníìkì dọ̀rẹ́ nù. wàá ṣe ìrìsí ni bó ti ń ṣe sára ẹ náà. ó ti wá rú ẹṣin bí ti ń lé ó débi omi yẹn báyìí Musa ń rí yẹ̀pẹ̀ ẹṣin yẹn ti ń rí pómi ni. Allah. ẹṣin yẹn ń padà àmọ́ ńgbà tẹ́dì ti mú kò gbọ́ ìyẹn ẹ̀dí ti mú Fíráò náà ń gún ẹṣin yẹn ní kẹsẹ́ ẹṣin yẹn ń pariwo kò lọ Ọlọ́run bá ní kí màláíkà kan di ẹṣin abo. Allah. níwájú tí ẹṣin akọ rí ẹṣin abo báyìí ó gbá tẹ̀lé ni. gbogbo ẹranko là á jẹ. Abukakumul karim.
gbogbo ẹran kọ́ là jẹ. so wá sí mi nù. Al-Bagawy. bó o bá jí lówùúrọ̀ wọ onílàkàyè tó ń wá bí. lọ́sẹ̀ ronú pé oore wo ló ṣe tó yẹ dọ̀sẹ̀. Allah. lọ́dún ronú pé oore wo ló ṣe tó fi dọ̀dún. Allah. àfa Bagawy. Hafizahullah. gbogbo oore tẹ̀ ń ṣe. gbogbo tẹ́ ń ṣe. tí fi ń rí báyìí. tí fi ń rí báyìí. ẹ má dá dúró. ẹ má dá dúró. ntẹ́mi fi ń la ayé mi ni wíwọ̀n. tí bàbá fi ń lo ayé wọn ni bàbá ń wí yìí o. tí ì bá lọ sáré àwọn àwò pé hey ṣé èsì kan fẹ́ gẹ̀ẹ́tì. ṣé ẹsẹ̀ kan fẹ́ tọ̀ àwọn oṣù bẹ̀rẹ̀ la. àyà mi ò mọ̀ ayá ńgbà tó lọ bó ti lè kó rẹ̀ mi tó ńgbà tó lè jòkó àbà tó ṣe tíjọ́ ó kú òrùn. Ọlọ́run dákun. Ọlọ́run dákun abẹ́. gbogbo wa tí a wá bí. gbogbo wa tí a wá bí. táwa bá àfa Bagawy dùnnú. táwa bá àfa Bagawy dùnnú. má jẹ́ kí ìdùnnú kú òun lé náà láíláí. Olúwa má jẹ́ kí ìdùnnú kú òun lé náà láíláí. Amina. ó sàmì tẹni ẹlẹ́ni. ó sàmì. Amina ya Allah. gbogbo ìdùnnú táwa náà gbé débi. gbogbo ìdùnnú táwa náà gbé débi. Ọlọ́run mọ́sàs túnjó lékún padà. Olúwa má ṣàtúnjẹ́ ó lékún padà. Amina. gbogbo ẹni tó ná owó. gbogbo ẹni tó ná owó. àtẹni tó wà níbí. àtẹni tí ń bẹ ń bí. àtẹni tí ò sí. àtẹni tí ò sí ń bí. àtẹni tó wà lọ́nà tó jì tó fowó ránṣẹ́. àtẹni tí ń bẹ lọ́nà tó jì tó fowó ránṣẹ́. Ọlọ́run wọlé agbére lọ́ba aláàánú. Olúwa wọlé agbére lọ́ba aláàánú. Látìfù la sàmọ́júmọ́ yìí. Látìfù la sàmọ́júmọ́ yìí. Wallahi. nísìnyí ṣiṣẹ́. ìsìn ṣiṣẹ́. má fara ni wàá lu Nàìjíríà. Olúwa má fara ni wá lu Nàìjíríà. rán aláàánú sí wa. rán aláàánú sí wa. tẹ́wọ̀ rẹ gbólóhùn mẹ́ta lówì. gbólóhùn mẹ́ta ló wí tẹ́wọ̀ rẹ méjèèjì. Ya Latifu ultufu bina ya Karimu fariji anna. Allah ya Latifu litufu bina. Ya Karimu fariji anna. àánú Ọlọ́run fi ń bọ́ lò báyìí. àánú Ọlọ́run Olúwa fi ń bọ́ lò báyìí. Ọlọ́run má fi ìbínú rẹ̀ má fi bọ́ọ̀lù láyé. Olúwa má fi ìbínú rẹ̀ má fi bọ́ọ̀lù láyéláyé. kó tún máa dá sí ni. kó tún máa dá sí ni. ẹsẹ̀ dánlé ọlọ́rẹ̀. ẹsẹ̀ dánlé ọlọ́rẹ̀. Ya Latifu ultufu bina. Allah. Ya Karimu fariji anna. Allah ya Latifu litufu bina. Ya Karimu fariji anna. gbogbo ẹ̀yin ọ̀rẹ́. gbogbo ẹ̀yin ọ̀rẹ́. tẹ̀ ń bora yín láṣìírí. tẹ́ ń bọra yín láṣìírí. gbogbo àṣẹ ti yan Ọlọ́run kó wọlá kútúbà yìí Ọlọ́run kó bá yín ṣe é yanjú. gbogbo tó ń jáde tinú ayé yìí Olúwa wọlá kútùbà yìí Olúwa kó bá yín ṣe láṣìíyanjú. Ya Latifu ọba aláàánú ultufu bina. ṣàánú wa parí. Ya Karimu fariji anna. Allah ya Latifu ultufu bina. a lọ síwájú bàbá àmọ́mọ́ àgbà ní Gàmbàrí. fariji anna. gbogbo kámẹ́rámà ẹ máa tẹ̀lé mi bẹ́ẹ̀. Latifu iwájú bàbá àmọ́mọ́ àgbà ní Gàmbàrí là ń lọ báyìí. Ya Karimu fariji anna. Bàbá Olúwa ya Latifu. iwájú bàbá àmọ́mọ́ àgbà ní Gàmbàrí. ibẹ̀ là ń lọ bẹ́ẹ̀. gbogbo aká farabalẹ̀ nítorí Ọlọ́run. Ya Latifu. gbogbo aká farabalẹ̀ nítorí Ọlọ́run. ẹ yọ ọkùnrin àwọn chíàsì yẹn. Ya Karimu fariji anna. gbogbo aká farabalẹ̀ dáadáa. Ya Latifu. olè tó fún mi iná Olúwa ya Karimu fariji anna. ọlọ́sàn. bàbá ọlọ́sàn wọn làwọn máa gbé mi débẹ̀ ọlọ́sàn dúdú àìjẹ̀mímù à ń bẹ níwájú àwọn àgbàlagbà wa báyìí kọ́lọ́ ó bá ṣàlékún dáadáa wọn. bàbá Naqeebul Ashraaf. bí Ọlọ́run bí ṣe máa ṣe fáwọn ẹni rẹ̀ bẹ́ẹ̀ náà ní ṣe yìí bó ṣe ṣe lánàá òun náà ní ṣe lónìí a sì gbà nígbà tó bá di lọ́la bí ó ṣe máa ṣe lọ́nu yóò tún wá dájú tóní lọ Olúwa bá wa ṣe bẹ́ẹ̀ fún yín àyè àwọn àgbàlagbà yìí kẹ́ ló pẹ́ kẹ́ ló jìnnà ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run ọlá la ilaha illallah
لقد جاءكم لإيلاف بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف إمريلة الستاء والصيف فليعبدوا رب هذا البيت التي أطعمهم من جوع وآمنهم من خوف آمين Afawa Al-Bagawy Ọlọ́run má ṣe ìtẹ́ ṣe lónìí má ṣe láṣemọ̀ fún yín Ọlọ́run má ṣàjẹ́ sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyè kírú yín yìí kọ́ pẹ́ nídìí iṣẹ́ Ọlọ́run ẹ̀sìn ọmọ ayé sí ni àwọn èèyàn máa gbọ́ àgbọ́yé ẹ̀sìn sí. bí ṣe ń ṣe fún yín yìí Ọlọ́run má yí padà tọdún yìí ọdún tèyí tọ́ lọ́lọ́ èyí tí ń bọ̀ kọ́lọ́run máa jẹ́ máa fọdún yìí dùn kẹ́ ẹ máa fi ìgbà kẹ́ ẹ máa fi yín ìgbà ọlọ́nàbí lọ́dọ̀ Ọlọ́run bó ṣe rí yìí lọ́dọ̀ àwa tá a fẹ́ràn yín ó dára báyìí àwa sì ń fẹ́ kó máa rí báyìí lọ. Àwọn tán ní òdì kejì rẹ̀ bá ṣe ń rò ó lọ́kàn ara wọn láburú yìí kó máa jẹ́ bẹ́ẹ̀ fún wọn. Bàbá ti ń rò ó pé ó ṣe wá rí báyìí fún Al-Bagawy ó ṣe jóun nìkan ó ṣe jóun lọ́lọ́run ṣe báyìí fún. Gbogbo ń tọ́ bá rò láyé dání ìlọ́pọ̀ aburú tí máa sọ sẹ́ni aburú ọlọ́mọṣà máa sọ sí wọn. Ọlọ́nàbí lọ́dọ̀ Ọlọ́run Ayatul Kursi yìí kan kúrò àwùsù méjèèjì ìsọ́tàbọ̀ Ọlọ́run tí fi sọ́rù yín Olúwa bá bùn yín bisimilahi rahman rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'uzuhu sinatun wala nawm lahu ma fi samawati wa ma fi al-ardi ma alladhi yashfa'u indahu illa bi'iznihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ولا يؤتون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهده حفظهما وهو العلي العظيم آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما علق ومن شر غاثق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. Afawa Fuku minister, the minister. Bàbá la ń sọ fún bàbá Naqeebul kan. Dédé tí àwọn sọ ni bàbá wa àgbà Salaty náà sọ. Ọlọ́run ní kí àfa náà àfa wa àgbà Afuku wọ́n fẹ́ràn bàbá Mọ́mú Gàmbàrí púpọ̀. Tí wọ́n bá wá rí àwa náà ìfẹ́ wọn máa wá ń peléke àwa máa ń ròyìn fún bàbá kébí bàbá mínísítà ṣe ṣe fún wa ní Ọlọ́run dákun èyí tó dára jù nínú àwọn tẹ́ ń bèrè wájú Ọlọ́run tó tún dáa jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run mọ́sá bá fi ta yín lọ́rẹ Ọlọ́run nábì lọ́dọ̀ Ọlọ́run àárín ẹ̀yin pẹ̀lú àfáwà Al-Bagawy Ọlọ́run dákun má jẹ́ késù kankan ráyè láàrin yín Ọlọ́run nábì lọ́dọ̀ Ọlọ́run bismillah suratul fatiha àmín bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'inu idina siratal mustaqima siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallina àmín ọgbọ́dọ̀ yàtọ̀. Alọ́ba mínísítà Mọ̀lánà ni Afáyẹ́túmọ̀bí ni Alikọ́sìmí ni Alikọ́sìmí ọ̀sọ́ ni Bàbá Bàtúrè ni Bàbá Arímìyáwó ni Afáwa àgbà ọlọ́sàn tó dùn àtàlájà ọlọ́sàn àtàlájà Mọ̀lánà gbogbo wọn bẹ́ẹ̀ gbogbo pátápátá gbogbo ẹni tó wá bí táwa dùn ọmọ ẹ̀yà wa nù pẹ̀lú ntọ́lọ̀ ń bọ̀ wá
àlékún dùnú àlékún oore tí ó máa tẹ̀léra wọn tí ò ní dúró ọlọ́run kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa wala la ilaha illallah wala muhammadu rasulullah gbogbo àtàwọn láti jìnnà àtàwọn táwa wọ láti ibi tó súnmọ́ táwa padà sáàyè wa ká padà pẹ̀lú rọrùn. اللهم إنك آمن من كل شيء وكل شيء خائف منك وبأمرك من كل شيء وخوف كل شيء منك اغفر لنا كل شيء حتى لا تسألنا عن شيء يا من بيده ملكوت كل شيء إنك على كل شيء قدير. اللهم يا رجاء المؤمنين لا تخيب رجاءنا ويا قياس المستغيثين أغثنا ويا عون المؤمنين أعنا ويا حبيب التوابين تب علينا وعلى عبادك المسلمين أجمعين. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الآوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الآيات وولا الممات. آمين آمين يا رب يا الله يا مجيب الدعوات. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا رب العلائك ربنا نجنا من شر الزمان نجنا من شر الزمان